Ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ọjọ́ òní á san wá agbára ọba tó dá wa. A rí tajé sí o, a ní lọ́wọ́ àmì ní lọ́rùn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá ń bá bọ̀, a ní bọ́rọ̀ lọ lágbára Ọlọ́run. Mo ń jẹ́ kó yé wa lórí ìràwọ̀ kọ̀ọ̀kan tá ń sọ àlàyé nípa rẹ̀. Ìràwọ̀ omi la kọ́kọ́ mẹ́nubà. A ti sọ ọ̀pọ̀lọpọ̀ lórí Facebook léyìí tí mo fi ọwọ́ kọ, ṣùgbọ́n ká fọwọ́ kọ nǹkan lè dàbí ká sọ lẹ́nu kó lè yé wa dáadáa, torí ẹ̀yin tẹ́ fẹ́ gbọ́ àgbọ́yé rẹ̀ dáadáa. Mo ń jẹ́ kó yé wa pé ìwọ tó bá fẹ́ máa gbọ́ fídíò yìí má dá nìkan gbọ́, bí àwọn ọ̀rẹ́ rẹ̀ mọ́ra kẹjọ gbọ́, nǹkan tí wọ́n ò rẹ́ni rò fún. Tí wọ́n bá gbọ́, wọ́n á mọ̀nà ìtúsílẹ̀ lórí ẹ̀. Ẹnìkan ò béèrè owó lọ́wọ́ ẹnìkan, ẹnìkan ò sì béèrè ẹran, kò béèrè àgbò. Gbọ́ mi yé. A ti sọ díẹ̀ nípa ìràwọ̀ omi lánàá gẹ́gẹ́ mo ṣe sọ fún wa. Ṣùgbọ́n gbòǹgbò kan wà nínú ìràwọ̀ omi yìí tọ́kan ọkùnrin tọ́kan obìnrin. Ó pọ̀ lóríṣiríṣi, ṣùgbọ́n òun ló ń dààmú àwọn obìnrin wa jù káàkiri àgbáńlá ayé. Òun ni ìràwọ̀ omi, àbí òun ni ọkọ ọ̀run. Nínú ìràwọ̀ omi ṣe ọkọ ọ̀run, aya ọ̀run náà wà o, bẹ́ẹ̀ lọmọ ọ̀run wà. Ṣé ká máa yànnàná rẹ̀ ní kọ̀ọ̀kan? Fine. Ṣé ti rí ọkọ ọ̀run yìí? N tó ti gbàdànù lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn kì í ṣe kékeré, bẹ́ẹ̀ náà láyé ọ̀run. Mo rẹwà kọ́lé èèyàn fi ń rọ́kọ o. Oríire ọ̀tọ̀, inú orí ọ̀tọ̀. Èèyàn nínú orí òpé ó soríire, èèyàn sì soríire òpé ó nínú orí. Lẹ́yìn obìnrin bá ń wọra, mo ṣe fáìn tó yìí. Sẹ́nétọ̀ ló yẹ kí n fẹ́ ẹ̀. Lágbájá báyìí ló yẹ kí n fẹ́. Kódà gan pàápàá ẹlòmíì ò tún ní gbé kọ́ńtírì rẹ̀, ìlú òyìnbó ni ó wà. Ǹjẹ́ agbọ́dọ̀ gbọ́pẹ́ ní tọ́wà ní òyìnbó ò tó rọ́pò gidi fẹ́ ọjọ́. Tí bá ti ń fẹ́ wọn báyìí yọ́ máa bọ́ ni. Tí bá ti ń fẹ́ wọn báyìí yọ́ máa bọ́ ni. Ìdílé ẹ̀ka méjì ló kú sí mo ti ṣàlàyé fún wa nípa ọkọ ọ̀run. Èyí tí ayé fi báyàn jà ọ̀tọ̀. Àwọn ẹlẹ́yẹ yìí tí wọ́n máa fi ń báyàn jà ọ̀tọ̀ tó wá láti ogun ìdílé. Tó bá jẹ́ ọkùnrin alákọ̀ọ́kọ́ mbẹ̀ tí wọ́n bá fẹ́ kó gòrè ó tètè búyọ, tó bá ti sùn yọ́ máa dà sára. Bẹ́ẹ̀ náà lóbìnrin tó bá ti sùn yọ́ máa rí pé wọ́n bá òun sùn lójú oorun, ojú ara òun wẹ́ẹ̀tì. Tàbí kó máa sọ pé òun pọnmọ lójú oorun, tàbí kó máa sọ pé òun ń fọ aṣọ ọmọ kékeré, baby clothes. Tàbí kó máa sọ pé òun ń ra ẹrù ọmọ lójú oorun. Gbogbo àwọn nǹkan àpẹẹrẹ báwọn yìí kì í ṣe àpẹẹrẹ dáadáa. Ayé fìyẹn sí èèyàn. Tàbí kí eégún ó máa báyàn sùn lójú oorun. Eégún masquerade a máa báyàn sùn lójú oorun. Irú ẹni báyìí àánú Ọlọ́run nìkan ló kù fún, àbí kó tẹra mọ́ ààwẹ̀ àtàdúrà kó sì súnmọ́ àwọn tó bá mọ̀ nípa rẹ̀ kí wọ́n tètè tú sílẹ̀ kúrò lọ́wọ́ irú ogun bẹ́ẹ̀. Wá rí, mo jẹ́ kó yé wa pé ọkọ ọ̀run yìí àlìjẹ̀nú burúkú ni. Inú omi ní ń gbé. Àlìjẹ̀nú yìí tó bá jẹ́ pé obìnrin tó ti sábíamọ látòdì ọ̀run wá, tó ti sábíamọ fún àlìjẹ̀nú yìí dáadáa, tó bá pinnu wípé tí wọ́n jọ ṣàdéhùn pé òun lọ sórílẹ̀ ayé o, òun kàn fẹ́ lọ sí fàájì ni o. Àwọn tó jẹ́ nínú àwọn ọmọ ẹlẹ́gbẹ́ tó bá jẹ́ ẹlẹ́gbẹ́ èmèrè bá ní, torí wọ́n máa ń contradict ara wọn. Mo jẹ́ kó yé wa pé ọ̀tọ̀ ní èmèrè, ọ̀tọ̀ ní ẹlẹ́gbẹ́ ọmọ, ẹlẹ́gbẹ́ omi. Gbogbo wọn náà ẹlẹ́gbẹ́ ni wọn ò, ṣùgbọ́n kákọ́sí kálukú wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Èmèrè náà ni wọ́n ń pè ní alára agbó. Gbọ́, èmèrè òun ni wọ́n ń pè ní alára igbó. Ní ayé àtijọ́ wọ́n ń pe àwọn ọmọ kan ní àbíkú. Ṣùgbọ́n nínú ìwádìí ìjìnlẹ̀ ọ̀nà méjì ló pín sí. Àbíkú ọmọ wà tòótọ́. Nígbà míì àbíkú ò sẹlòmíì, àbíkú náà ni wọ́n sì tún máa ní ṣe ìdírè. Ṣé mọ̀ pé ní ayé àtijọ́ tẹkinọ́lọ́jì ò tí ì sí dáadáa pé lágbájá báyìí gúrùpù báyìí ní blọ́ọ̀dù ẹ̀, eléyìí báyìí gúrùpù báyìí ní blọ́ọ̀dù ẹ̀, oúnjẹ tẹ́lẹ̀ ń jẹ ọ̀bá ẹ̀ tiẹ̀ mu, environment tẹ́lẹ̀ wà ọ̀bá ẹ̀ tiẹ̀ mu, bẹ́ẹ̀ lóríṣiríṣi.
tọ́mọ bá ti síkì láyé àtijọ́ tí wọ́n bá mọ ohun tí wọ́n lò fún tọ́ka ayọ̀ àgbo tàbí kó ṣe medical check ọmọ bí a máa kú ṣùgbọ́n gbà tí ìmọ̀ òyìnbó dé tọ́lọ́run ní kó kárí ayé ó dínkù kò sábà sí ohun tọ́jọ́ bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé eléré ọmọ bá ní tó bá jẹ́ èmìrì ọ̀dájú ọmọ láwọn ọmọ tó ti dájọ́ látòdì ọ̀run a máa sọ pé bí ìyá òun bá ti ń bí òun kó wọn máa kú bí ìyá òun bá ti ń bí òun kó wọn máa padà sáwùjọ àwọn ẹgbẹ́ òun wọ́n á máa wá fi ìyá yẹn sí ẹ̀yẹ wọ́n á máa omi ojú ẹkún rẹ̀ àwọn dẹ̀ máa mú gbọ́n mi yé omi ọ̀ ṣe àdéhùn pé títí di ọjọ́ ẹ̀yẹ òun káwọn ẹgbẹ́ òun gbà wọn láyè kó wọn lẹ̀mí gígùn níjọ́ tóun bá ti ń ṣèyàwó ọjọ́ yẹn gan ni kó wọn padà àbíjọ́ tóun bá ti lóyún tóun ti fẹ́ bí báyìí òun àtọmọ káwọn ọjọ́ kú ọmọ mi máa ń bẹ̀bẹ̀ sí pé kí wọ́n tiẹ̀ jó wọn bí ẹyọ kan dondo ẹyọ kan ṣoṣo wọ́n jẹ́ kó wọn bí ẹyọ kan dondo tóun bá bí yìí níjọ́ tóun bá ti ń bí ọmọ yìí sáyé kó wọn padà sọ́dọ̀ àwọn yòókù rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn èmèrè ọ̀dájú ọmọ nìyẹn àwọn yẹn ò lóore tí wọ́n ṣèyàn bí ó ṣe pé kí wọ́n gbomi ojú ìyá wá rí àwọn ẹlẹ́gbẹ́ omi àwọn náà póríṣiríṣi ìránṣẹ́ omi ọ̀tọ̀ ọmọ omi lásán ọ̀tọ̀ òjíṣẹ́ omi náà ọ̀tọ̀ ni báwo ni wọn ò sì papọ̀ mọ́ra wọn ìdí rèé o nígbà míì ẹni tí ọba ń bá rẹ̀ wípé gbogbo omi tó bá lọ wọn máa jáde sí pé iṣẹ́ olúwa ló yẹ kó ṣe o iṣẹ́ olúwa ló yẹ kó ẹ mọ̀ pé mo ti jẹ́ òye wáyé pé ọ̀pọ̀lọpọ̀ oníràwọ̀ omi agbọmọlà ni wọ́n mo ti sọ ọ́nà àwọn fídíò tí mo kọ́kọ́ sẹ́ǹdì síwájú agbọmọlà ni wọ́n ọ̀rọ̀ wọn èyí sábà jẹmọ́ oògùn bí wọ́n bá lóògùn kò ní í ṣiṣẹ́ lára wọn torí pé ìṣẹ̀dá omi láti yọ wọ́n tó bá mu omi lásán tó ṣàdúrà sí yóò sì máa rí bí tí ń fẹ́ àmọ́ wọn a máa ní ìṣòro olólùfẹ́ wọ́n máa ń ní tómi bá fẹ́ ọkọ máa treat ẹ̀ tàbí kí wọ́n máa jà á lólè tàbí kọ́kọ́ bí òtún máa kóbìnrin káàkiri tó bá lọ fẹ́ni tí láwọ̀ rẹ̀ papọ̀ mọ́ bẹ́ẹ̀ ni yóò ṣe gbẹ̀mí ẹ̀ ni wọ́n sì máa wá káàkiri ìwọ náà bu omi kalẹ̀ kọ́ lọ ebú kọ́ dà á sí lójú tómi yẹn bàjẹ́ àbí ọ̀bàjẹ́ bu omi kalẹ̀ kọ́ da ìdọ̀tí dà á sí lójú ó ti dàrú àbí ọ̀dàrú ẹni tí ọba tiwájú ọlọ́run òníyàn ti wà ṣàǹgbọ́n mi yé mo ti jẹ́ kó yé wa lọ́pọ̀lọpọ̀ náà àwọn fídíò tí mo ti sẹ́ǹdì pé oríṣiríṣi omi ló wà kì í ṣe pé wọ́n bá ti pèèyàn lóníràwọ̀ omi o ti gbọ́dọ̀ lówó rárá o oníràwọ̀ omi adágún ń bẹ ìràwọ̀ omi òkun ń bẹ ìràwọ̀ omi ọ̀sà ń bẹ nínú òkun náà òkun ẹyọ kan kọ́ ló wà òkun tí ń sin abẹ̀mí ń bẹ òkun tí ń sin abẹ̀mí wà òkun wo ni ń sin abẹ̀mí àwọn òkun kan wà tẹ́jẹ́ nínú òkun ìkan yìí náà ni o ẹ ò lè rí ẹja ẹyọwóró kan mẹ́mu ti jẹ́ kó yé wa tọ́ ẹ jẹ́ ká fi abala abẹ̀hún sílẹ̀ orí wọ̀tọ̀ bá wá jẹ́ oníràwọ̀ ni mo ti kà lára àwọn iṣẹ́ tó lè ṣe wọ́n ní agbọmọlà kí ni túmọ̀ agbọmọlà o lè ṣiṣẹ́ wòlíì o lè ṣiṣẹ́ àfáà tó yẹ pé gbogbo tó bá ń fáwọn èèyàn lọ́wọ́ kan bẹ́ẹ̀ ni wọ́n máa rí tó lára bẹ́ẹ̀ náà ló lè ṣiṣẹ́ dókítà tàbí nọ́ọ̀sì o lè ṣe hairdresser o lè ṣe tailor tó máa lẹ́bùn orin kíkọ o lè ṣe accountant o lè ta jewelries gbọ́ o lè ta ọjà tó jẹ mọ́ bí omi bí kò máa ta fruit chicken minerals soft drink wine baby clothes gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tẹ́ lè máa ṣe nìyí ṣọ́ra fún ọbẹ̀ ilá ní jíjẹ ilá jíjẹ ọlọ́run ò ṣe é léwọ̀ fáwọn ọmọ ẹ̀dá ádámọ̀ ọ̀hún ṣùgbọ́n kò bá ìràwọ̀ omi mu ó tún wá lè jẹ́ tó bá nírúnú àṣírí nìyẹn ó sì gbọ́dọ̀ ṣọ́ra fún inú bíbí oúnjẹ tó bá gbóná jù ò tún gbọ́dọ̀ máa jẹ torí àlàáfíà ara rẹ̀ mo sọ fún yín pé tẹ́ bá ti ń kírun tán láàárọ̀ àbọ̀ bá ti chọ́ọ̀chì ẹ̀ dé láàárọ̀ gbìyànjú kó bu omi kọ́ọ̀pù kan orí pọ́ùn ṣàdúrà sí kọ́ máa mú kọ́ máa wo ìyàtọ̀ tí ó máa bá gbèsè ayé rẹ̀
ẹni tó bá ń lo ìràwọ̀ omi kì í máa sábà fi omi gbígbóná wẹ̀ tí ó bá jẹ́ kó fẹ́ fi lo ájò ọba ẹ̀ tì í mu èyí ń dúró síbẹ̀ jẹ́ wọ́n á kọ́ ọlọ́gbọ́n kan sórí wọ́n máa ń pe kinní kan ní ìbọrí lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àní kéèyàn bọrí tọ̀ ǹjẹ́ gbogbo wa la gbọ́dọ̀ bọrí tá a ṣẹ̀ṣẹ̀ máa bọ Ògún bọ kinní kan rárá lẹ́yìn Ọlọ́run àtúfọlọ́run gbìyànjú àyájọ́ ọjọ́ tó bá ti ń dirun orí rẹ̀ tàbí tó bá ń gẹ irun orí rẹ̀ tó bá ti ń délé tó fún mi fọ́n orí rí kó ṣe sàárà kó tó di ọjọ́ keje ṣe sàárà ọ̀wá lówó tó fi ṣe sàárà ò ní nǹkan kan tó fi ṣe sàárà ṣàdúrà kó dúpẹ́ fún Ọlọ́run ẹba tó dẹ sáyé kò sí yàtọ̀ mẹ́ Ọlọ́run wá fún ẹ nígbà láàyè ibi táwọn ọmọ kéékèèké bá wà gbìyànjú kó rí pé òun ra ègbò ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ ohun tí wọ́n ń pè ní ègbò ègbò ní oúnjẹ yẹn nílẹ̀ Yorùbá àgbàdo ni wọ́n fi ṣe é àwọn ẹlòmíì máa ń pè ní ọ̀wọ̀wọ̀ tó o bá wá rí ọ̀wọ̀wọ̀ yìí ṣe gbìyànjú kó rí pé o ra ráìsì o sì ráìsì sàárà àwòrò o sì fáwọn èèyàn wọn bọ jẹ ká ní pé láyé àtijọ́ ni ibi tí ayé ò tí ì dáyé má jẹ yìí má gbà tọ̀hún ó lè ṣe èkuru wàhálà ẹ̀kọ́ tì í gbogbo àwọn èèyàn á bá ẹ jẹ tàbí kó ṣe ẹ̀fọ́ àtẹ̀kọ́ gbogbo ayé ọba ẹ jẹ ṣùgbọ́n láyé òde òní àwọn èèyàn ti da nǹkan mí pọ̀ mọ́ sàárà àṣìṣe àwọn tó ń lo àrísìkí àwọn èèyàn ti pọ̀ jù ń gbòòrò tó bá ti dáná fáwọn èèyàn tó ṣàdúrà tó dáná fáwọn èèyàn tàbí pa àwọn àfáà àbáwọn pásítọ̀ tí wọ́n bẹ̀ ṣàdúrà tó sì tó dáná oúnjẹ tí kálukú ṣe fàájì ẹ̀ tó it's okay tàbí àyáyọ́ ọjọ́ bẹ́ẹ̀dé rẹ gbogbo ọjọ́ bẹ́ẹ̀dé rẹ gbìyànjú kó rí pé òun sì sàárà ní ọjọ́ yẹn ọ̀tún alágbára sàárà gbìyànjú kọjá láwẹ̀ kó sì máa ṣàdúà kó sì máa ṣètọrẹ àánú wòyàtọ̀ tí wọ́n máa bá gbèsè ayé rẹ̀ tọ́ba wá kàráǹgídá pé ẹ jẹ́ ń padà sórí ọ̀rọ̀ ọkọ ọ̀run yẹn pé ọkọ ọ̀run yẹn gbogbo àṣírí ayé ilẹ̀ ti ṣe lórí ẹ̀ ọkọ̀ takú lóhùn ọ̀lọ́ fine ó ní bí àwọn àgbàlagbà ṣe máa ń gbé gbà ọ̀já tí wọ́n fi pọ̀n ẹ́ tó bá lè ra ọ̀já tí màmá rẹ̀ fi pọ̀n ẹ́ ní kékeré gbọ́ mi yé ọ̀já tí wọ́n fi pọ̀n ẹ́ ní kékeré ó ní báwọn àgbàlagbà ṣe é lò ọkọ ọ̀run yìí yóò sìn lẹ́yìn rẹ̀ yóò sìn lẹ́yìn rẹ̀ ìyẹn dúró sí apá kan ẹni tó bá ń lo ìṣẹ̀dá ìràwọ̀ afẹ́fẹ́ ìràwọ̀ afẹ́fẹ́ máa dáa púpọ̀ gbogbo àwọn ìràwọ̀ mẹ́rẹ̀ẹ̀rin kò séyìí tí ò dá o ìràwọ̀ afẹ́fẹ́ ìràwọ̀ àwọn màláíkà ni májẹ̀mú kan náà ló wà fún ẹni tí ń lo ìràwọ̀ afẹ́fẹ́ àti ẹni tí ń lo ìràwọ̀ omi díẹ̀ ló yàtọ̀ ńbẹ̀ ọ̀rẹ́ oníràwọ̀ afẹ́fẹ́ wọn a máa fẹ́ràn owó púpọ̀ bẹ́ẹ̀ náà lóníràwọ̀ omi wọn a máa fẹ́ràn owó wọ́n sì máa fẹ́ràn wọn máa travel wọ́n dẹ̀ máa ń láìkì wọ́n máa kóyàn mọ́ra àwọn méjèèjì orí wọn oníràwọ̀ afẹ́fẹ́ inú bíbí máa ń pọ̀ jù inú bíbí ọ̀pọ̀ nínú àwọn obìnrin bẹ́ẹ̀ tó yẹ pé àwọn ni wọ́n máa ń sílé ọkọ ká tó bá ti rí kíní kan pẹ̀ báyìí ó ti gbẹ́rù rẹ̀ ó ń lọ nìyẹn tó bá ti rí kíní kan pẹ̀ báyìí ó gbẹ́rù rẹ̀ ó ń lọ nìyẹn wọ́n dẹ̀ máa mú wọn ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn láwùjọ báyìí ọ̀bá sì rí wọn wọ́n máa wá wọn kiri ni sórí wọn tó ń lo ìṣẹ̀dá afẹ́fẹ́ tó bá fẹ́ ẹni tí ń lo ìṣẹ̀dá omi tó bá wá jẹ́ pé ìràwọ̀ afẹ́fẹ́ tí mò ń wí yìí mo lóhùn náà póríṣiríṣi o atẹ́gùn ìbínú ń bẹ lọ́tọ̀ ọ̀tọ̀ ni atẹ́gùn àtura afẹ́fẹ́ odò òun náà ń bẹ lọ́tọ̀ bẹ́ẹ̀ náà ni atẹ́gùn ìgbóná òun náà wà tó bá jẹ́ pé ìràwọ̀ afẹ́fẹ́ odò bá ní ìràwọ̀ rẹ tó wá fẹ́ni tó ní ìràwọ̀ omi yé ẹ jọ gbádùn ara yín dọ̀jú alẹ́ ni gbogbo àwọn ọmọ tẹ bá bí ológo ni wọ́n jẹ irú àwọn ìdílé bẹ́ẹ̀ lẹ́ máa ń rí tó jẹ́ pé ẹ ní gbọ́ ìjà wọn rí kódà bí bàbá wọn fẹ́yàwó àìmọye lura wọn àwọn ọmọ yẹn ọ̀rẹ́ nu gbogbo wọn jọ máa ṣe ọ̀rẹ́ ẹnìkan ò ní mórúkọ ẹnìkan lọ ilé oníṣègùn àbílẹ̀ pásítọ̀ àbílẹ̀ aláàfáà kan pé bá mi sàṣì wọn nífẹ̀ẹ́ ara wọn dọ́kàn mi ẹ gbọ́
wọ́n tó níràwọ̀ afẹ́fẹ́ tó bá ń ṣàdúrà dáadáa àdúrà rí ó tètè máa gba àmọ́ ọ̀tá máa ń pọ̀ fún yín gbogbo wọn ẹ bá dáwọ́lé báyọ̀ wọn àwọn ọ̀tá ó dúró kókókó bí kíkíní yọ sábàjẹ́ bí kọ́ bàjẹ́ bí kọ́ bàjẹ́ bí kí wọ́n já àgbà mọ́ yín lọ́wọ́ rárá ọlọ́run máa ń dúró lẹ́yìn yín púpọ̀ ẹ máa ń láìkì kẹ́ ẹ máa travel tí ọlọ́run bá bù ẹ́ láṣìírí tó fẹ́ máa ṣe iṣẹ́ ẹ gbọ́ ẹ fẹ́ máa ṣe iṣẹ́ tó bá ń ṣe òwò ẹ tètè máa rí ṣe ẹni tó níràwọ̀ afẹ́fẹ́ tó bá ń gbé bí ẹ̀gbẹ́ òkè ọ̀nà rẹ̀ ó tètè máa là nǹkan rẹ̀ ó sì tètè máa jọra wọn ó lè gbé desert kò sílùú tí wọn ò lè gbé oníràwọ̀ afẹ́fẹ́ gbogbo lọ́lọ́run máa ń fa ìgbà wọn ṣùgbọ́n rántí ọ̀tá máa ń pọ̀ fún wọn bí iyẹ̀pẹ̀ wọ́n tó níràwọ̀ afẹ́fẹ́ ó lóògùn méjì láti lò tayọ àdúrà àti àwẹ̀ bó o ṣoògùn kò ní í ṣiṣẹ́ yóò máa takú ni ṣùgbọ́n jẹ́ sàárà ọ̀ máa pọ̀ sàárà jẹ́ sàárà ọ̀ máa pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó bá tẹnu jáde àṣẹ ni ìbínú yín èsì da ẹ gbọ́ tó bá sọ pé ó sì dàbí kí ẹni yóò kú ó dàbí kí ohun tó ń ṣe lọ́wọ́ yìí kó bàjẹ́ kí níyàn bàjẹ́ ẹ máa ń ní ẹ̀mí a máa bá yín sọ̀rọ̀ oníràwọ̀ omi náà ẹ̀mí a máa bá wọn sọ̀rọ̀ oníràwọ̀ omi a sì máa lẹ́bùn àlá púpọ̀ àlá wọn a máa ṣẹ́ gan ṣùgbọ́n oníràwọ̀ afẹ́fẹ́ wọn a máa ní agbára àṣẹ ọ̀rọ̀ báyìí ní báyìí yóò sì rí bẹ́ẹ̀ ni ká sọ yẹn náà ká bù díẹ̀ ká tún bọ́ sórí àlá wọ́n tọ̀ ń lálàá pé lójú oorun òun lóyún lójú oorun bẹ́ẹ̀ sì ni ọ̀wà ńlẹ̀ ọkọ láti àìmọye ọdún tó ti ṣe wẹ́dì òòrùn ní iṣẹ́ àwọn ẹ̀mí òkùnkùn lélẹ́yìí kóyún tó dúró sí ọ̀tá rẹ̀ lára yóò pẹ́ o àfi kó kún fàdúrà kó pọ̀ kì í ṣe àlá tó dáa rárá kì í wá sí pé ò lè bímọ o ìyẹn ò pé kó torí ẹ̀kọ́ kọkọ rẹ̀ sílẹ̀ ṣọ́ọ̀gbọ́n mi yé báyìí gbìyànjú síra ara rẹ̀ súnmọ́ àwọn ọ̀jọ̀gbọ́n má bẹ jagun fún ìtúsílẹ̀ padà ẹ̀rọ náà àbáyọ wọ́n tó ní wọ́n ń fò lójú oorun tàbí òun gun òkè bó ṣe ń gun òkè ogun dókè ṣùgbọ́n ò lè sọ̀kalẹ̀ ọ̀kan nu òun gùn lọ ogun dáàrin ọjàbọ́ ogun dókè ó tún fa àwọn èèyàn gòkè ọ̀kan tún nìyẹn ogun dókè àwọn èèyàn tún lé ẹ lọ ọ̀kan tún nìyẹn a máa wá sọ ní kọ̀ọ̀kan ìwọ tó fẹ́ gun òkè bó ṣe ń gun òkè bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ ń yọ bó ṣe ń gun òkè bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ ń yọ mójútó ra rẹ̀ dáadáa ọ̀tá kan bẹ nípàkọ́ ẹ̀ tí ń tẹ̀lé ẹ kiri tí ń mọ́nítọ̀ gbèsè ayé rẹ̀ fàdúrà jagun lórí ọlọ́run ọbẹ̀ jábọ́ wọ́n tọ́jọ́ pé tọ́ bá ti gun òkè tó gun dáàrin ọjà bọ́ àwọn èèyàn ní tọ́jọ́ pé tí wọ́n bá fẹ́ dáwọ́lé nǹkan wọ́n á ti dáwọ́lé ṣùgbọ́n bí wọ́n ṣe dáwọ́lé yẹn wọn ò ní bá kíní yẹn ju àárín yẹn lọ tí kíní yẹn ò fi débẹ̀ takú orú wọn lẹ máa ń rí kí wọ́n kọ́lé tàbí kọ́ ra ilẹ̀ tọ́ra yẹn kò ní kọ́ ilẹ̀ yẹn tí ó tún fi ta ilẹ̀ yẹn mọ́lẹ̀ tàbí kẹ́lómi ó fẹ́ ṣe bísínẹ́sì kan tó bá ti kó lé bísínẹ́sì bó ṣe kó owó yẹn kalẹ̀ báyìí bóyá wọ́n jọ dòwò pàtẹ ẹnìyàn dẹ̀ kó owó yẹn yóò kó sálọ ẹnìyàn wá padà sí 0 level wọ́n tó wá gun òkè dókè òkè tó fẹ́ gun ogun dókè ṣùgbọ́n ò lè sọ̀kalẹ̀ mọ́ ó léwu irú wọn ni aráyé tì sínú ìṣòro kò wá ní rí olùrànlọ́wọ́ wọ́n dà sínú wàhálà àwọn náà wọ́n tì í débẹ̀ o wọ́n tì í débẹ̀ ni o tí wọ́n bá wá gba gbogbo ọwọ́ rẹ̀ àbí wọ́n bá da àdánwò sí i lára tán wọ́n yẹ̀ lẹ́yìn rẹ̀ òun nìkan wọ́n máa dá ẹ̀yẹn jẹ títí ayé ọlọ́run nìkan ló lè yọ ń tọ̀hún kúrò mẹ́ ìwọ tó wá gun òkè ogun lókè àwọn kan tún lé ẹ lọ fine irú wọn ni bóyá ọ wà nípò kan ọ wà nílé iṣẹ́ kan àbọ̀ wà láàyè kan nílé ọkọ àbọ̀ wà ní ìlú òkèèrè sọ àwọn pọ́wọ́ tí wọ́n wà ní òkèèrè ó ti lérò pé ó ti ṣèfù kúrò lọ́wọ́ àwọn ọ̀tá rárá o bí orúkọ rẹ bá lọ orúkọ ìyá rẹ ò lọ ọgbọ́n tí wọ́n bá lọ tó mórúkọ rẹ lọ orúkọ ìyá rẹ ò lọ wọ́n á pè ìṣẹ̀dá ìyá rẹ wọ́n á sákàmọ̀ yìí pé kí ni gbogbo nǹkan tó bá ti dé bíbáyìí tó fẹ́ ṣiṣẹ́ àbí tó bá ṣe wọ́n á lé ẹkú mẹ́ wọ́n á ní kọ̀sáyé ọwọ́ à ń sún ó ti ṣe àìmọye òwò ó ti ní oríṣiríṣi ọkọ ó ti oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ tí kìnìyàn dẹ̀ ń gba arísìkì tó yẹ kó máa fi ṣe nǹkan gidi kìnìyàn dẹ̀ ń wéṣítì arísìkì mọ́ ẹ lọ́wọ́
ìtumọ̀ rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n wọ́n tó gun òkè ó tún wá rí i pé òun rí àwọn èèyàn fà sókè ó pé òkè kú oríire. Ó ríràwọ̀ yìí ìràwọ̀ àṣeyọrí nìyí. Ẹni tó ní àṣeyọrí òun ni Alaye ń bá wí. Ọlọ́run wá ń jẹ́ kó yẹ yí pé tẹramọ́ dáadáa tó ń ṣe kọ́ má ní inú níbí ni ẹnì kankan láyé o sì máa sin Ọlọ́run ọba rẹ̀ déédéé. Àwọn tí sábà máa ń lárú àlá méjèèjì àwọn àlá tí mo kàkà lẹ́yìn oníràwọ̀ omi àti oníràwọ̀ afẹ́fẹ́ ni. Tọ́ba wá lálàyé pé òun lọ ata lójú oorun àbó ń jẹ ata lójú oorun àbí wọ́n ń kó ata fún ẹ lójú oorun àbó ń rìn nínú oko ata kì í ṣe àlá tó dáa rárá. Ẹni tí ń lọta lójú oorun ẹni tí tọ́ba ti pàtẹ́ mọ́ ata lójú oorun ìpọ́njú ni ìpọ́njú. Èèyàn á rí náírà lẹ̀ á rò pé dọ́là ni, èèyàn á rí pépà lẹ̀ á rò pé mílíọ̀nù ni. Nǹkan máa dá kí wá ṣe pé bóyá bí nǹkan ṣe dá yẹn òun kò ní padà dá ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ. Ó máa dá àdúrà ní kò tẹra mọ́ àti àwẹ̀ wàá ní àṣeyọrí lórí ẹ̀. Ọ̀gbọ́n ìwọ tó lálàyé pé ní ojú oorun mo ti sọ tó ń jẹ fún wa ìwọ tó bá ń jẹun lójú oorun ẹbọ ni. Ayé rí gbé àrùn sínú ara èèyàn ni, àrùn téèyàn ó wò tí ò ní tán tàbí ká yóò gbé ìkórira síyàn lára. Ọba débi báyìí ayé ọkàn, ọba dé tọ̀hún ayé ọkọ̀. Ẹ̀yin òbí ẹ máa kíyèsí àwọn ọmọ yín. Tí àwọn ọmọ yín bá sùn tó bá dé lóru ẹ rí pé ẹ ń ṣàkíyèsí gbogbo wọn. Ẹ rí pé ọmọ mi tó bá sùn fímílẹ̀ ẹ listing sí ohun tí ọmọ yẹn ń wí. Ẹ má máa ṣàsùnkúyè. Ẹ jí ọmọ yẹn ní múmẹ́ǹtì yẹn. Hello blessing kí ló ṣẹlẹ̀ kí lórí ta lórí. Wọ́n lè máa ranjú mọ́mọ yìí lójú oorun, wọ́n lè máa pe ọmọ yìí lójú oorun, wọ́n lè ní kó gbà lójú oorun kó jẹ. Ọmọ yẹn á sọ ẹni tó bá rí á sọ fún ẹ. Ṣùgbọ́n àwọn tó ń sọ pé don't mind them jàre. Ẹ̀yin gan lẹ jẹ́ kí ṣòro ọ̀pọ̀ jù láyé. Ìgbà tẹ́ ẹ bá ká nǹkan kún òun ní ṣòro fi pọ̀ náà. Ẹ sọ fún àwọn ọ̀jọ̀gbọ́n kí wọ́n bá ẹ máa pa àmì kíní náà máa fàdúrà jagun lórí ẹ. Ẹnu ẹnìkan ọ̀dọ́dọ̀ àìmọye àwọn èèyàn tó yẹ pé ń gbà àwọn ọ̀làkàkún àdúrà mélòó ló lè gbà, àwẹ̀ mélòó ló lè gbà. Ṣùgbọ́n má fi ọ̀rọ̀ ara rẹ ṣeré. Ẹ máa mú ọ̀rọ̀ àwọn ọmọ yín ẹ máa mú ní important. Ẹ máa ṣàkíyèsí wọn. Wọ́n tó bá ní lójú oorun òun tẹ ìgbẹ́ mọ́lẹ̀ ìgbẹ́ excrete pé báyà wọ́n dá a sílẹ̀ káàkiri wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ àlá dáadáa ni. Ìrìn àjò débi ọlà rẹ ó ti súnmọ́ ẹ tán, ìgbéga débi ọlà rẹ ó ti súnmọ́ ẹ tán. Tó bá jẹ́ pé lójú oorun ọ̀ ń fọwọ́ kó ìgbẹ́ ẹran ọ̀sán páàkì ìgbẹ́ ẹran àrísìkí ló ń kó yẹn. Wàá rí ṣe ọ̀nà ọ̀là fún ẹ. Ṣàǹgbọ́n mi yé. Bẹ́ẹ̀ náà ni ìwọ tó bá sọ yí pé lójú oorun ẹnìkan da ìgbẹ́ lù ẹ́ lójú oorun. Ìgbẹ́ tí wọ́n dà lù ẹ́ lójú oorun yìí kórìíra ni. Ayé ò ní dà kórìíra lu gbogbo wa. Àbí o débi ọjà tó ń tà lójú oorun orí wọn da ìgbọ̀nsẹ̀ sílẹ̀ ń bẹ̀ ò rí bí wọlé. Àwọn táwọn yìí wọ́n ti dé pẹ̀lú rẹ̀. Wọ́n fẹ́ blọ́ọ̀kì igi ọlà rẹ ni kó má lè débi ọlà rẹ mọ́ kó rùn sí ọkọ yọlẹ́mí rẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìwọ tó jẹ́ ọkùnrin àbóbìnrin ò ń sọ pé gbogbo eyín ẹnu rẹ̀ yọ lójú oorun. Ṣọ́ra fún ìjà sì má sí pèlè yẹn. Ìpè tó bá ṣẹlẹ̀ yàn lásìkò gbà yẹn bẹ́ẹ̀ ni ó rí o, bẹ́ẹ̀ ni ó rí. Ìwọ obìnrin tó wà nínú oyún tó ń rí epo tó pọ̀ àbó ń rí ẹ̀jẹ̀ tó dẹ̀ jẹ́ pé tílẹ̀ bá ti mọ́ wàá rí fóun bleed. Iṣẹ́ ọ̀wọ́ àwọn ẹlẹ́yẹ ni wọ́n fẹ́ ba oyún yẹn jẹ́ mọ́ ẹ lára ni. Tàbí ò tiẹ̀ lóyún ara ò sì ń rí epo pupa tó pọ̀ tàbí ẹ̀jẹ̀. Ohun tó yẹ kó doyún lára rẹ òun ni wọ́n ń sọ dẹ̀jẹ̀ àbíkú yẹn. Wọn bá tá a bá a délé léyìí. Àwọn àlejò ti wà ní ìkàlẹ̀. Ẹ dákun má bínú sí mi. Èyí tí ò bá yé yín níbẹ̀ ẹ jẹ́ kí n mọ̀. Kò sígbà tẹ pèmí tí mi ò ní gbé kọ́ o.
mo ti jẹ́ kó yé wa pé mi ò ní lè ráàyè àti máa kọ ọ̀pọ̀lọpọ̀ àlá fún wa ní Facebook mọ́ torí mi ò fi bẹ́ẹ̀ ní time. Ẹ dákun ẹ má bínú, kì í ṣe ti gbéraga o. Ẹ dákun ẹ má bínú nítorí Ọlọ́run. Ẹ dákun ẹ má bínú sí mi. WhatsApp or calling ló wà nínú gúrùpù Alaye. Ìwọ tó o bá ti lè kọ́ o dẹ̀ WhatsApp mi. Ṣé ń gbọ́ dáadáa báyìí? WhatsApp number mi ẹ jẹ́ kí n fún yín kẹ́ kọ pamọ́. 080 ṣé ń gbọ́ dáadáa báyìí? Mo fẹ́ kí n pè kẹ́ farabalẹ̀ kọ́ ni o. 080 890 38658. ẹ jẹ́ n tún sọ lẹ́ẹ̀kan sí 080 890 38658. ẹ jẹ́ kí n fún yín ní WhatsApp kejì 080 32 98 32 98. kí n tó tún sọ lẹ́ẹ̀kan sí 080 32 98 32 98. ayọ̀ ni fún gbogbo wa. fídíò yìí má da gbọ́ lásán, àǹfààní ẹ̀ pọ̀ ju bẹ́ẹ̀ ṣe ń wò lọ. kípẹ̀ kọ́ sẹ́ndì ẹ̀ sáwọn ẹbí rẹ̀, wọ́n jẹ́ àǹfààní ibẹ̀. èmi tí mo bá yín sọ̀rọ̀ mi ò béèrè owó, mi ò béèrè kíní kan lọ́wọ́ ẹnìkan. wọ́n pẹ́ wọ́n bẹ̀rẹ̀ nìyẹn o, kíní kan rárá o. gbogbo àwọn tó mọ èmi dáadáa ló ń ṣalátẹnujẹ o. a fẹ́ máa ṣàwọn àlàyé ohun tí ò yé wa fún wa ni. orí ìràwọ̀ omi àtafẹ́fẹ́ kò parí o, a sì tún padà bọ̀ wá bẹ́ẹ̀ o. ṣé ń gbọ́ dáadáa báyìí? a sì ń padà bọ̀ wá bẹ́ẹ̀ torí pé gbogbo àwọn èyí tá a ti send comment táwọn èèyàn ń béèrè òun ló ń jẹ́ ká tún máa reverse sí ọ̀pọ̀lọpọ̀ èyí tá a ti sọ, ó tún wà nù mí tá a ti sọ. ẹ má ìpè repetition mi pọ̀ o, rárá o. nǹkan táwọn èèyàn ẹ mọ̀ pé rò pọ̀, so ohun tẹ́ bá béèrè fún òun lá sọ̀rọ̀ nípa rẹ̀, a sọ̀rọ̀ fẹ́ ẹnu rárá. ó sì jẹ́ nìyẹn. ọjọ́ òní á sọ wá o, á ra àánú gbà o, ọ̀rọ̀ wa ó dayọ̀. Ire o.